Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media. Ẹ kú dédé wòyí o ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Àárín bá ti ṣàárọ̀ náà gbígbà o. Ojúmọ́ tó mọ́ wa ní òní tílẹ̀ ti ṣú báyìí lásìkò ibi tí ẹ ti ń gbọ́ wa. Bóyá ọ̀sán lẹ wà ní o, bóyá alẹ́ ni o. Èní ọjọ́ ire ló máa jẹ́ fún wa o. Àní ṣì jẹ, àní ṣì mu, bẹ́ẹ̀ làní ṣì rìn. Èyí tí tẹ fi ń gbọ́ wa kò ní di. Gbogbo nǹkan tá bá dáwọ́lé á yọrí sí rere. Nítorí pé òmìnira ilẹ̀ Yorùbá ó jẹ wá lógún, ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbòmìnira tipátipá. Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn tó lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Dem never sabi wetin we carry for heart. But e dey move closer before dem go sabi. I said dem never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìléhùn ló ló lajú. Nítorí gbogbo ní àdókùn àgbẹ̀dẹ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè tó dúdú àga. Odùduwà tó bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ dé délẹ̀ ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó gbójú wo. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wá kájé bùbá yín jẹ. Ètò tó gbójú wo. À ń gbé tó lárugẹ, à ń gbàgbà lárugẹ. Ètò tó gbójú wo. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó gbójú wo. Ọmọ Ìjẹ̀bú Alárẹ̀mí ló ní kí n máa ké dandan. Koiki Media, ọlọ́lá gbajúmọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàtà o. À ń gbádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú Alárẹ̀mí. Ṣẹ́yìn lọ má fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọmọ onígbò máa ń dé máa dé. Ẹ̀yin lọmọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ sájòjì ò gbọ́dọ̀ wọ àjòjì. Ẹ ṣé olórin wa. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Lágbára Ọlọ́run, àní ṣàṣetì. Àṣeyè òun lalákàn ń ṣekú tiẹ̀. Ẹ̀rù ìyè báyìí òun lobìnrin ru ọ̀tún. Àṣeyè la máa ṣe o. Àní ṣàṣetì. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní tilé tóko tẹ́ kì í ṣe ọ̀dàlẹ̀. Mo kí yín ilé lóko lájò. Mo kí yín. Àtẹ̀yin tẹ́ ẹ̀ ń support iléeṣẹ́ Koiki Media. Elédùmarè gbogbo ibikíbi tẹ́ ti ń mówó náà. Àpòṣáṣá múra kí n gbẹ, àpò yín ò ní gbẹ. Ẹjọ́ a máa dé wájú fún ajá, máa dé ráyọ̀ fún yín. Ẹ̀yin tó dẹ̀ wù yín láti support iléeṣẹ́ wa, tí kò tíì sọ láàbò ìláṣí. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò wá náà, tẹ́ bá wá ń share, tẹ́ ń like ẹ̀. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Àgbẹ́kẹ̀lé gbogbo yín ò ní dòfo. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Òmìnira ilẹ̀ Yorùbá ó di dandan ká gbà á. Nítorí wípé
tí a bá gbòmìnira ilẹ̀ Yorùbá àìmọye àwọn àǹfààní tó wà níbẹ̀. Àǹfààní pọ̀ gan nínú ká gbòmìnira ilẹ̀ Yorùbá, àǹfààní pọ̀ ńbẹ̀ nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà táwa mọ̀ sí location 419 táwa gan fúnra wa mọ̀ pé à ń fìyà jẹ ara wa nítorí pé kò sófin, kò sí òfin. Nǹkan tí orílẹ̀-èdè Yorùbá tó bá wáyé, price control á wà. Àwọn tó ń hùwà ìbàjẹ́ wọn ò ní lè máa hùwà ìbàjẹ́. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tá a wà yìí, tẹ́ ẹ bá wò ó dáadáa, nítorí wípé ìjọba ò mójútó àwọn nǹkan kan ni. Àwọn tí a rò pé bóyá àwọn ló máa yọ wá, àwọn ló tún ń dàkún. Fẹ́ fún wa ní àpẹẹrẹ, ó níbì kan tí a sanwó ilé, a fẹ́ rent ilé ní orílẹ̀-èdè location 419 náà ni o. A sanwó ilé, owó ilé lò ju oṣù kan lọ, ẹni tó nílé kò tún lè ṣe. Wọ́n fẹ́ pé okay o, ó yá. Wọ́n ti mọ̀ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ pé ìgbà tá a bá ti rí pé tó rí pé a tún bẹ́ẹ̀ ṣe, tá a sọ pé ẹni tó kúrò ńbẹ̀ òun ló máa tún bẹ̀ ṣá máa lò bẹ́ẹ̀, ẹ dẹ̀ máa gba owó damages, ẹ gbowó tó yẹ kẹ́ gbà, ẹ wá ní túnlé ṣe. Ẹni tó sanwó ilé ìyẹn á máa jìyà torí wọ́n ti mọ̀ pé kò sófin ni. Àti wípé tó bá ní o fẹ́ fẹjọ́ lọ sun ọlọ́pàá, tó bá ti lówó lọ́wọ́, o ò lè jàre, o ò lè rìn ńbẹ̀. Ìwọ tó bá dẹ̀ máa lọ ọ̀dọ̀ ọlọ́pàá náà tán bá máa bá ẹ gbowó, wọ́n á ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn, wọ́n á bá ẹ gbowó yẹn, ṣùgbọ́n gbogbo owó yẹn kọ́ ló máa gbà torí àwọn náà máa yọ percentage tiwọn ńbẹ̀. Àwọn gan ni abániwárán tá à rí dá nítorí wípé wọ́n á rẹ̀ ẹ́ lẹ́kún, wọ́n á tún pa ẹ́ lẹ́kún. Ìyẹn àwọn agbófinró orílẹ̀-èdè location 419. Ẹnujọ́ mẹ́ta yìí ńsìnyí olè pọ̀ ńta. Wọ́n lọ sínú ṣọ́ọ̀bù, wọ́n gba fóònù lọ́wọ́ àwọn èèyàn, wọ́n yọ fóònù ara ẹlòmíì. Ṣùgbọ́n tó bá ní o fẹ́ track fóònù ńsìnyí 45,000, 50,000, ẹlòmíì á wò pé tóun bá ní 50,000 tóun wọ́wọ́ fi kún, tóun lọ gba easybuy, wọ́n á ní fóònù ìmíì. Torí wípé 50,000 yẹn náà bọ́ sọ́ fún àwọn agbófinró, kò tíì sí àrídájú pé wọ́n máa bá wá fóònù yẹn jáde. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò tiẹ̀ kí ń ṣiṣẹ́ yẹn mọ́. Wọ́n kàn máa sọ pé okay ẹ má worry, a máa bá yín track ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ fóònù wọn ò track ẹ̀. Àwọn olè náà dẹ̀ ti rí pé wọn ò track ẹ̀, bọ́n bá hùwà ìbàjẹ́, kò séèyàn tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò ní hùwà tí ò dáa. Nínú ọ̀rọ̀ mi tí mò ń bá lọ, ìyá tá à ń sọ pé ó gbowó ilé lọ́wọ́ wa yìí, ṣó ti yé, ìyá yìí tó gbowó ilé lọ́wọ́ èmi gangan kò tún lé ṣe. A tún sọ kó mówó wá ká tún nǹkan tó wà ńbẹ̀ ṣe, kò dáhùn. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yín mo tún sọ fún un pé nǹkan tó ń ṣe yìí ò bófin mu, a máa bẹ́ẹ̀ tẹ̀sùn òfin bọ̀, ó ní kò sí nǹkan kan, ṣóun jalè ni, kò mọ́ lọ́rùn. Ṣùgbọ́n nígbà tó dọ́dọ̀ àwọn agbófinró, wọ́n kóòtù òfin fún un. O gbowó lọ́wọ́ èèyàn, o ò ṣe nǹkan tó ní o máa ṣe. At the end of the day, asán la sán bọ̀, wọ́n bá pò ó, wọ́n fẹ́ gbé e lọ ilé ẹjọ́. At the end of the day náà, wọ́n bá a gbowó yẹn, ṣùgbọ́n àwọn agbófinró wọ́n ń ṣoore tiwọn lọ́fẹ̀ẹ́. Tẹ́ ẹ bá gbọ́ kó ṣọ̀fẹ́, àwọn agbófinró Nàìjíríà location 419 ni. Torí ẹ̀ tó bá ti lówó lọ́wọ́ àbí ko lẹ́nu ko láyà pẹ̀lú orílẹ̀-èdè location 419, k'Ọlọ́run jẹ́ kéèyàn rọ́nà lọ o. Torí ẹ̀ mo ṣe ní tí a bá gbòmìnira ilẹ̀ Yorùbá, gbogbo àwọn ìwà jàgàjàgà yìí kò ní máa ṣẹlẹ̀ nítorí pé ìjọba ló máa wò pé oye báyìí lẹ máa gbà fowó ilé, oye báyìí lẹ máa tà fún àwọn nǹkan báyìí o, oye báyìí ni ẹ máa tà á o, price control máa wà. Ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé oníkálukú ń ṣe tiẹ̀ ni, oníkálukú ń ṣe tiẹ̀, wọ́n kàn ń dárà bó ṣe wù wọ́n. Ṣé ìyẹn la wá ń sọ? La wá ń sọ pé ká wà lórílẹ̀-èdè location 419 tó jẹ́ pé oníkálukú ti di oníjìbìtì.
láńlọ́ọ̀dù ó ń lu tẹ́nàntì ní jìbìtì, tẹ́nàntì ń lu láńlọ́ọ̀dù ní jìbìtì. Ẹlòmíì náà máa hùwà kò ní rántí ọjọ́ ikú, kò ní rántí ọjọ́ àti sùn. Ní ìjọba location 419 ò dáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nínú ẹ̀ náà wọn ò dáa. Ẹni tó bá tajà erùpẹ̀ á gbowó òkúta. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó ilé lọ́wọ́ èèyàn tó jẹ́ pé ẹ ní túnlé ṣe, tẹ́ máa nà wọ́n tẹ́nàntì yín lára, tẹ́ máa fowó máa kún owó ilé lọ́dọọdún. Ẹ wo ọjọ́ àtúbọ̀tán, ẹ wo àtúbọ̀tán, ẹ wo ọjọ́ àti sùn débi pé ẹlòmíì gan ẹ kó sí wàhálà débi pé kò ní rójútu ara ẹ̀, á máa ronú pé kóun tiẹ̀ bọ́ lọ́wọ́ yín. Ẹ rántí a ti sọ fún yín pé bẹ́ bá láyà kẹ́ ẹ ṣèkà, bó bá rántí ikú Gáà kẹ́ ẹ ṣòótọ́. Ẹ wo nǹkan tó gbẹ̀yìn Baṣọ̀run Gáà lóde Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń hùwà aburú, ẹ wo ọjọ́ àti sùn, ẹ wo ọjọ́ tó jẹ́ pé ẹ máa sùn tẹ́ ẹ̀ ní jí mọ́. Torí ẹ̀, tí ẹ bá rántí ọjọ́ àti sùn, gbogbo ìwà tẹ́ máa hù, ẹ máa wò ó, ẹ máa wo tọ́jọ́ iwájú sí i. Ẹlòmíì á wò pé torí sìmẹ́ǹtì owó tóun fi parí ilé yìí owó yẹn wọ́n, á wá gbówó lélé bíi pé kó pa owó yẹn láàárín ọdún yẹn ni. Ó pawó náwó invest, o lè sáré pa á, o ò wá lè torí ẹ̀ pé kó máa ní ọmọlàkejì ẹ lára. Ẹ má jẹ́ ká máa nira wa lára nítorí wípé èní la rí, kò sẹ́dá tó mọ̀la, èní la rí o, kò sẹ́dá tó mọ̀la. Gbogbo àwa tá jẹ́ landlord, tá rò pé a ti di Ọlọ́run, ká ṣọ́ra pé oore ọ̀fẹ́ lẹ rí gbà, àánú ni. Torí pé ẹni tó jẹ́ tẹ́nàntì lénìí, òun gan lè ralẹ̀ sádùúgbò ẹ̀ kẹ́yin méjèèjì jọ padà jọ jẹ́ landlord. Àfi kí ìwọ landlord gan kó padà di tẹ́nàntì. Torí ẹ̀, ẹ jẹ́ ká ṣọ́ ìwà fù. Ẹ jẹ́ á ṣọ́ ìwà fù. Lóòótọ́ ìjọba location 419 ò dáa, ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè yìí náà, àwa náà eléyìí tá à ń ṣe bẹ́ẹ̀, òun ló pọ̀ jù. Ìdí tá gbọ́dọ̀ fi gba òmìnira ilẹ̀ Yorùbá ó pọ̀ gan. Gbogbo àwọn ọ̀nà wa tí kò dọ́gba, ọ̀nà tó lọ sáwọn ìgbèríko tó yẹ kán tún ṣe, káwọn tó wà ní ìgbèríko kán lè ríbi máa kó èrè oko wọn wá sáàárín ìlú, ìjọba ò ṣé. À ń torí pé wọ́n máa fún wa ní 2 naira 50 kobo, à lọ ń dìbò. Kí ni ìgbẹ̀yìn ìbò tá a dì nísìnyí, kí ni àǹfààní tó ṣe fún wa? Kò sáǹfààní tó ṣe fún wa, ṣe ló tún kó bá wa. Bẹ́ẹ̀ la ṣì ń ráwọn ẹlòmíì tán ṣì ń lọ sí meeting APC. Ṣẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan á ní ìyà jẹ òun ò dáa, ó ò dẹ̀ padà lẹ́yìn wọn, still náà ó ṣì ń tẹ̀lé wọn. Ó ṣì ń tẹ̀lé wọn. Ó ṣì ń tẹ̀lé wọn, máa kọrin fún wọn. Ẹ̀ tún máa kọrin fún wọn pọ́mọ gidi ni wọ́n. Ẹ̀ tún máa ní bàbá yín wọ́n á pẹ́. Wọ́n kàn ń bàlú jẹ́, wọn ò tún ìlú ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló wà nísìnyí tó jẹ́ pé wọn ò lè lọ school déédé mọ́ torí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ orílẹ̀-èdè yìí dà. Àìmọye ọmọ Yorùbá tán fẹ́ wá dárà sílé tó jẹ́ pé àwọn gan náà ibi tán wà lọ́hùn, wọ́n hustle ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wọ́n ti dolóṣó tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wọ́n ti di ṣẹ̀gálà, wọ́n ti dèrò Cairo, èrò Egypt, èrò Libya, èrò Iraq, Iran. Ìgbà tó jẹ́ pé àtijẹ àtimu ó lera ní orílẹ̀-èdè location 419. Ṣùgbọ́n à dá wọn lẹ́bi, wọn ò ṣáà lè jalè. Àwọn náà wá bọ́n ṣe máa dáa fún wọn lọ ni. Ẹ lé gbogbo àwọn ọmọ wa, wọ́n lọ ń jìyà. Kò séèyàn tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe lọ́hùn-ún yẹn kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn, ṣùgbọ́n wọ́n kàn gbá kámú sọ́dọ̀ Ọlọ́run ni. Ṣó ti yé? Ọlọ́run ọba, gbòmìnira ilẹ̀ Yorùbá fún wa láìpẹ́ láì jìnnà. Gbogbo àwọn tó wá máa dí wa lọ́wọ́ bá Elédùmarè á bá wa mú wọn lọ́wọ́ kúrò. Àwọn tó bá jẹ́ pé wọ́n ṣì máa wúlò fún wa, Ọlọ́run bá wa fọwọ́ tọ́ wọn lọ́kàn. Torí wípé Ọlọ́run ẹ̀yin là ń ké pè, àwa ò lágbára o, ọ̀lẹ ni wá. Àwọn tó ń ṣèjọba Nàìjíríà, àwọn náà wọ́n á lágbára, ṣùgbọ́n àwa ọ̀lẹ, a gbẹ́kẹ̀lé ìwọ Ọlọ́run. Ọlọ́run, Yorùbá nation àwa sọ pé a fẹ́ gbà á ni.
àwọn kan ní irọ́ là ń pa ṣùgbọ́n irọ́ yẹn Elédùmarè bá wa sọ́ dòótọ́. Jẹ́ kójú ti àwọn aláròpin, lójú àwọn tó rò pé òmìnira ilẹ̀ Yorùbá kò ní wáyé lójú wọn báyìí. Ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe ohun rere kómìnira ilẹ̀ Yorùbá kó tẹ̀ wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program, ẹ bá wa pín lágbára Ọlọ́run. Àwọn ìyà tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wa ó pọ̀ gan. Wọ́n sọ máa gbọ́ Ṣẹ̀gálà pẹ̀lú bí ìyà yìí ń jẹ ẹlòmíì tó ń ṣe gbogbo ẹ̀ still àwọn èèyàn yìí ń travel lọ by road. Wọ́n ń travel lọ, ẹlòmíì fẹ̀mí ara ẹ̀ wewu. Ó kú wò pé ìgbà tóun kú wà lórí ilẹ̀ ayé náà gan, Nàìjíríà gan ti jẹ́ kí ilé ayé sú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. Tóun bá kúkú lọ sí wọ́n rò pé tóun bá kúkú lọ sórílẹ̀-èdè ibòmíì ni ó fẹ́ẹ̀ pay òun. Ó ló fẹ́ẹ̀ pay òun. Nǹkan tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn kán máa lọ sí orílẹ̀-èdè ibòmíì láti lọ máa ṣe iṣẹ́, wọ́n tún máa lò wá bí ẹrú. Ìdí tómìnira ilẹ̀ Yorùbá tó gbọ́dọ̀ fi dúró ó pọ̀ gan. Ó pọ̀ gan. Ìlú kan wà ní Ògùn state níjọba ìpínlẹ̀ Ìmẹ̀kọ-Àfọ̀n. Orúkọ ìlú yìí ń jẹ́ Ìlará. Ìlú Ìlará jẹ́ ìlú tó jẹ́ pé Ọlọ́run fún wọn lóore ọ̀fẹ́ méjì. Wọ́n bá orílẹ̀-èdè Benin wọ́n bá pààlà àti Nàìjíríà, apá kan Benin, apá kan orílẹ̀-èdè Nàìjíríà. Ọba kan ṣoṣo ló ń pàṣẹ ìlú méjèèjì. Ọba yẹn ńsìn ó ní àṣẹ ní Benin Republic, ó ní àṣẹ ní Nàìjíríà ní ibẹ̀. Torí títí ló pín wọn, wọ́n pín àwọn kan mọ́ Benin, wọ́n pín àwọn kan mọ́ Nàìjíríà níjọba Ìmẹ̀kọ-Àfọ̀n. Ṣùgbọ́n ìlú tá à ń sọ yìí, iná ìjọba Nàìjíríà ò tán ńbẹ̀ o. Iná tí ìjọba Nàìjíríà tà fún Benin Republic làwọn tó jẹ́ Nàìjíríà ló ṣẹ̀ṣẹ̀ lọ ń rà ńbẹ̀. Ṣẹ wá rí i pé ọmọ ẹlẹ́ran wá ń jẹ egungun, ọmọ aláṣọ ń wọ àkísà. Ìlú yìí border ni o, ẹnu ààlà ni o, ṣùgbọ́n wọn ò gbádùn ìjọba Nàìjíríà. Wọn ò gbádùn ìjọba Nàìjíríà rárá. Wọn ò gbádùn ẹ̀. Wọn ò ríná tàn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ń raná lórílẹ̀-èdè Benin. Iná tí Nàìjíríà tà fún Benin òun làwọn ṣẹ̀ṣẹ̀ wá tà fún ìlú Ìlará. Irú àwọn ìlú bẹ́yẹn ṣe ló yẹ káwọn ìjọba kán máa ṣohun nǹkan tó máa jẹ́ ìwúrí kán máa ṣé fún wọn débi pé wọn ò ní máa ronú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn gan, ìyà tán ń jẹ gan lọ́wọ́ ìjọba Nàìjíríà kò ń ṣe kékeré. Gbogbo àwọn ìlú yẹn náà, ibẹ̀ náà làwọn Fúlàní tí ń pa àwọn èèyàn. Wọ́n mú ọ̀gbẹ́ni kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n mú lọ séléwéran torí ó lọ pè wọ́n pé Fúlàní da màálù wá sínú oko wọn, ní òun ló pa Fúlàní. Ṣùgbọ́n nígbà tí Fúlàní pa Yorùbá, àwọn ọlọ́pàá ò ṣiṣẹ́ ìwádìí o. Wọn ò méèyàn kankan o. Torí ẹ̀ lẹ máa fi mọ̀ pé àwọn ìjọba tí a ní ẹ̀mí wa kò jọ wọ́n lójú. Ẹ̀mí màálù. Wọ́n nífẹ̀ẹ́ ẹ̀mí màálù ju ẹ̀mí àwọn èèyàn lọ. À ń sọ fún yín. Ìdí tá gbọ́dọ̀ jọ gbòmìnira ilẹ̀ Yorùbá ó pọ̀ gan torí àwọn àǹfààní lóríṣiríṣi. Gbogbo àwọn tí wọ́n ń darí wa lénìí ẹ̀kọ́ ọ̀fẹ́ òun ni wọ́n kà. Ṣùgbọ́n kò sẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ báyìí. Wọ́n ti dorí education Nàìjíríà, wọ́n ti dẹra kodò. UCH odidi hospital tó jẹ́ pé hospital tó kéré Nàìjíríà ni, òun ló ní kò síná ńbẹ̀ láti fodidi ọdún kan. Àwọn tó kẹ̀jẹ́ olówó wa yìí tó jẹ́ ọlọ́rọ̀ tó ń pàṣẹ, àwọn ò ní lọ bẹ̀, ìlú òyìnbó làwọn ń lọ. Ìlú òyìnbó òun ló ń lọ. Ṣùgbọ́n wọn ò rí tiwa rò. Torí ẹ̀ la ṣe sọ fún yín wípé ẹ jẹ́ ká jọ gbárùkù ti Yorùbá nation. Ẹ jẹ́ ká dá ẹgbẹ́ yìí lẹ̀ ní word by word, polling by polling
bí, ẹ jẹ́ ká dá a sílẹ̀, ẹ jẹ́ á dá a sílẹ̀. Ẹ jẹ́ ká dá Yorùbá nation sílẹ̀ ní one by one, unit by unit. Ẹ jẹ́ ká padà lẹ́yìn àwọn olóṣèlú, ẹ jẹ́ á padà lẹ́yìn àwọn olóṣèlú, ẹ jẹ́ ká padà lẹ́yìn wọn, ẹ jẹ́ ká bójútó ayé ara wa nítorí wí pé òmìnira ilẹ̀ Yorùbá òhun ló jẹ mí lógún, òmìnira ilẹ̀ Yorùbá òhun ló jẹ mí lógún, òmìnira ilẹ̀ Yorùbá a máa gbà á láìpẹ́ láì jìnnà pẹ̀lú àṣẹ Ọlọ́run, a máa gbà á o, a máa gbà á. Níbi tí mo tún bọ́rọ̀ mi lọ, àwọn immigration wọ́n kọ́nà lọ́nà ìlara sí mẹkọ, wọ́n bẹ̀rẹ̀ sí máa dà àwọn èèyàn láàmú, wọ́n máa fẹ̀tọ́ àwọn èèyàn dùn wọ́n, tán ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ò mẹ̀tọ́ àti pé bá kí gbèjarè gan, ìjọba wo ló fẹ́ jà fún wa torí wọn ò rí tiwa rò. Òhun la ṣe gbọ́dọ̀ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè location 419, orílẹ̀-èdè jìbìtì la ṣe gbọ́dọ̀ padà wá sí Yorùbá nation. No going back is our agreement. Pẹ̀lú àṣẹ Ọlọ́run a máa gbà á, òmìnira ilẹ̀ Yorùbá a máa gbà á, a máa gbà á nítorí wí pé tí nǹkan tọ́lọ́run bá lọ́wọ́ sí kò sẹ́dá tó lè dá dúró. Igi tọ́lọ́run gbé dúró ní Yorùbá nation kò sẹ́dá tó lè wó, kò sí ẹ̀dá tó lè wó. Nítorí ẹ jẹ́ ká fọkàn balẹ̀, ká kún fàdúrà, a máa gbòmìnira ilẹ̀ Yorùbá o, a máa gbà á, ojú máa tàwọn ọ̀tá, a máa ṣẹ́gun ọ̀tá, a máa rẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ gbàbọ̀dè fáwa tá à ń ṣe Yorùbá nation, lágbára Ọlọ́run ilẹ̀ á mú yín o, ilẹ̀ á mú yín, mọ́tò á gbá yín dànù lágbára Ọlọ́run. Nítorí wí pé òmìnira ilẹ̀ Yorùbá òhun ló jẹ wá lógún. Àìmọye àwọn tán ti dìtẹ̀ wa lórí pé ọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo ibi tọ́lọ́run bá ní ẹ̀dá máa dé, wọn ò ní ṣaláì débẹ̀. Torí ẹ̀, ìlú yìí gan ti mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ronú, ọ̀pọ̀lọpọ̀ ọmọ nísìnyí tán jẹ́ ọ̀dọ́ wa, tẹ́ bá débi tán ti ń wo wèrè, àwọn ló pọ̀ jù, wèrè ti pọ̀ jù. Ẹlòmíì á ronú, á wò pé kí lòun máa ṣe, á lọ máa mugbó, á lọ máa mu àwọn dúọ̀gì tó lè bà á láyé jẹ́ débi kó máa yí lórí, á wá ya wèrè. Nísìnyí gan, ibi tán ti ń wò ó hospital gan nísìnyí, àwọn doctor gan, ó lóye èèyàn tán dá lóhùn lójú, wọ́n lè néèyàn 10, wọ́n lè néèyàn 5 tó bá ti pé wọn ò dáwọn tó kù lóhùn. Ṣé ètò ìlera orílẹ̀-èdè ó mẹ́hẹ torí wọn ò gba òṣìṣẹ́? Ọlọ́pàá gan, àwọn agbófinró wọn ò tó, àwọn ń kówó jẹ. Iṣẹ́ tó yẹ kéèyàn 20 ṣe, wọ́n máa gbéyẹn féèyàn 3, èèyàn 4. Báwo ni kò ṣe ní rẹ̀ wọ́n? Àwítẹnu àwọn ọlọ́pàá, wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́, wọ́n ń gba rìbá. Eléyìí tẹ́yìn náà, wàhálà tẹ́yìn gan kó sí wọn, ẹ ẹ̀ tọ́jú wọn. Àwọn náà níyàwó, wọ́n lọ́mọ, òun làwọn náà ṣe ń fọpọlọ ṣé. Torí ẹ̀, ẹ jẹ́ ká mọ̀ pé òmìnira ilẹ̀ Yorùbá gangan òhun ni ká jẹ́ kó jẹ wá lógún. So Yorùbá nation, no going back, no going back ni o. Torí wí pé ibi tọ́lọ́run bá kọ, Ọlọ́run dẹ̀ ti kọ́ ni. Gómìnira ilẹ̀ Yorùbá ó máa wáyé, ó dẹ̀ máa wáyé láìpẹ́. Ẹ jẹ́ ká lọ máa prepare, ẹ jẹ́ á lọ máa prepare o. Tẹ́ bá lọ wo gbogbo àdúgbò yín nísìnyí, gbogbo ibi tó jẹ́gbẹ̀ẹ́ títì express, ẹ máa ráwọn Haúsá, wọ́n kún bẹ̀, wọ́n ṣe kiní káàkiri, tán ń gbé bẹ̀. Débi inú igbó, kò síbi tẹ́ ẹ̀ ní ti rí wọn. Tó bá ṣẹlẹ̀, àwọn tán máa gbógun tì wá nìyẹn. Àwa kẹ̀, à ń fojoojúmọ́ jẹun, a dira. Ẹ jẹ́ ká túbọ̀, ẹ jẹ́ kóníkálukú kó lọ dira torí a mọ̀gbà tí gudugbẹ máa já. Wọ́n gbófin ṣẹ̀ríà wá, ìgbà tó bá jẹ́ pófin ṣẹ̀ríà ò bá wọ́ọ̀kì, bóyá ìjà ná máa wá gbé wá ńkọ́? Wọ́n máa fi bọ́ọ̀bù, wọ́n máa fogun fẹ́ da ilẹ̀ Yorùbá rú. Nítorí ẹ̀, ẹ jẹ́ ká ṣọ́pọlọ lẹ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣọ́pọlọ lẹ̀. Yorùbá ẹ ti ń sùn o, ó yẹ ẹ jí máa sùn, kán má padà mú wa ní rógo èṣù o, torí ogun ń bọ̀ o, ẹ tètè múra.
ṣebí ìjọ lárúbáwá nígbà ní ló di ìjọba, ẹ̀yin ọba wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gbalẹ̀ wa, wọ́n tún pa àwọn èèyàn wa, ẹ jẹ́ kọ́ba padà sáyé ọba, olóṣèlú gbọ́dọ̀ máa pàṣẹ ọba, ṣebí ìyẹn gangan náà ń pè níjọba, ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe lọ́wọ́ yìí, ẹ dúró déédéé kí tẹ́nàtì máa padà lé onílé, ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúró déédéé o, kí tẹ́nàtì kó má padà lé onílé o, àwa Yorùbá ẹ má jẹ́ ká bára wa jà mọ́, a gbọ́ pé wọ́n ń jà ní Ìfọ́n àti Ìlobù, ṣé ìjà yẹn ló kàn wá kàn nísìnyí? Ìjà kọ́ ló kàn wá kàn o, ẹ jẹ́ káwa Yorùbá ká ṣera wa lọ́kan, òmìnira ilẹ̀ Yorùbá bá ṣe máa gbà á, ẹ jẹ́ ká mú lókùnkúndùn, gbogbo àwa tá dẹ̀ lọ ń gba ráìsì agolo kan 500 and 1000 naira lọ́dọ̀ olóṣèlú, ìyà tẹ́ ẹ̀ ń jẹ kò ṣe ẹ̀yin nìkan lẹ dá jìyà, àwa gan tá à gbowó ṣà ń jẹ ẹ́ nù ẹ̀, nǹkan tó jẹ́ kó dùn wá pọ̀ a ti mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ náà nìyẹn, torí ẹ̀ mo rọ̀ yín, mo bẹ̀ wá, ẹ jẹ́ ká jáwọ́, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀ ká lọ gbómi iná kaná, orílẹ̀-èdè Yorùbá ó ní láti dúró, ilẹ̀ Yorùbá ó ní láti dúró, lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá tòrò, a máa ṣẹ́gun ọ̀tá, ààrẹ EOD, gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ń bá wa support iléeṣẹ́ Koiki Media, a dúpẹ́ lọ́wọ́ yín o, a dúpẹ́ lọ́wọ́ yín gidi gan, torí pé torí ẹ̀yin lọ́lọ́run bá fi ṣe gàrrí tíra wa, torí bí kò bá ṣe pé Olúwa kọ́lé náà, wọ́n ní òṣìṣẹ́ ó ń ṣe lásán ni, lágbára Ọlọ́run a ní ṣe lásán o, àṣeyẹ la máa ṣe o, a ní ṣe lásán o, ó ti yé yín, ẹ bá wa support iléeṣẹ́ Koiki Media lórí kiní tá a gbé sórí screen yìí, ẹ support wa, because ẹ mọ̀ pé iléeṣẹ́ wa independent ni, kò ṣe pé bóyá ìjọba kan àbáwọn kan, support tẹ́ bá fún wa náà, òun náà la máa fi máa gbé iléeṣẹ́ yìí sókè, lágbára Ọlọ́run iwájú la máa lọ, a ní relẹ̀ o, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko àtẹ̀yin tẹ́ ń support wa, àtẹ̀yin tó wù kẹ́ ẹ túbọ̀ máa support wa, lágbára Ọlọ́run inú yín á máa dùn, ẹ ní rí ìbànújẹ́ o, lágbára Ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn, a ní lè mú wá jù báyìí lọ fún wa, ẹ máa tún gbádùn wa, ẹ túbọ̀ máa gbọ́ wa láìpẹ́, lágbára Ọlọ́run, a ní fira wa ṣàwátì o, a ní ṣìjà, a ní ṣìmu, à á sùn láyọ̀, à á jí láyọ̀, ibi tá a kọrí sí à ń báre ńbẹ̀, ibi tá a kọrí sí à ń báre ńbẹ̀ o.